lórí ọ̀rọ̀ ikú tó pa Tọ́ba Àjàyà yìí ìkòkò ajégunjẹran ǹjẹ́ lóòótọ́ ni wọ́n ti mú fọgànáísà kan eléyìí tó jẹ́ pípé wọ́n ló mú páàsì Tọ́ba Àjàyà lẹ̀ ẹ jẹ́ ìyànnà náà fún yín torí pé ọ̀pọ̀lọpọ̀ òròyìn ló ti ń lọ lórí ẹ̀ àwọn kan ní fọgànáísà ló mú páàsì ẹ̀ lẹ̀ àwọn kan ní bíríkìlẹ́yà ni bákan náà àwọn kan tún ní káwọ́ọ̀ṣì ni gbogbo ẹ̀ ní ìyànnà fún yín ẹ sáà farabalẹ̀ kẹ́ ẹ gbádùn ètò àṣé lóòótọ́ ni pé wọ́n ní tí kú ilé ò bá pani tòde ò lè pani kí ni iléèwé iṣẹ́ ìròyìn Punch kí ni wọ́n gbà kí ni wọ́n sọ eléyìí tí wọ́n gbọ́ látẹnu ìkan lára àwọn tó súnmọ́ olóògbé lórí fọgànáísà tí wọ́n ní wọ́n mú ń kà fún yín tẹ́sì rí tí Punch kọ ṣùgbọ́n kó tó di pé ń kà tí Punch kọ lórí àfúrásì tí wọ́n ní wọ́n mú ẹ gbọ́ mi dáadáa àfúrásì sì ni ẹni tí wọ́n ní wọ́n mú ẹ kọ́kọ́ gbọ́ nínú àwọn fídíò kan tí ń jà rìnrìn níkànnì ayélujára tí wọ́n ní pé wọ́n ti mú fọgànáísà lẹ́yìn ìgbà tó fún un ní 5,000 Tọ́ba fẹ́ táyà èèyàn tó pe àwọn ènìyàn tó ṣe mistake send the voice note sẹ́nìkan ẹ má lọ bí kankan o ẹ jẹ́ àjọ farabalẹ̀ wo fídíò yìí kó tẹ́ wa lọ́rùn dáadáa káwá wo èyí tí jòótọ́ èyí tí jẹ́ rọ́ńbẹ́. àṣírí ikú tó pa Tọ́ba Àjàyà ti ń tú o gbogbo ẹ̀yọ́ ọmọ Fádèyí gbogbo ẹ̀yọ́ ọmọ Èkó ẹ̀sùn mọ́ bí ẹ wá gbọ́ àṣírí tuntun ti tú o nípa ikú tó pa Tọ́ba Àjàyà Tọ́ba Àjàyà tó ní gbogbo Fádèyí mọ́ di òru nǹkan tá a ṣẹ̀ṣẹ̀ gbọ́n sí wọ́n ní bí kú lé ò pani àṣetòde ò lè pani lóòótọ́ tẹ́ ẹ̀ bá gbàgbé ilé tí Tọ́ba ń lọ ní Kòròdú ilé rẹ̀ ní òótọ́ fi yìnbọn pa kódà wọ́n ní ẹnu ọ̀nà géètì rẹ̀ náà ti yìnbọn pa ẹgbọ́n kan tó ṣẹlẹ̀ wọ́n ní ìjọ tó yìnbọn pa Tọ́ba Àjàyà wọ́n ní ó lọ sọ́dọ̀ fọgànáísà ó lọ fẹ́ táyà mọ́tò rẹ̀ wọ́n ní gẹ́gẹ́ bí aláàánú tí Tọ́ba Àjàyà jẹ́ ó fún fọgànáísà yìí ó dáṣẹ́ ní 4,000 àṣẹ ni tí ó ṣe kà fún yàn kódà bí yàn bù ní gbogbo ilé ayé yẹn yóò ṣe kà fún yàn wọ́n ní bó ṣe kúrò lọ́dọ̀ fọgànáísà yìí wọ́n ní ṣe ni àṣírí tú nígbà tó kú tán wọ́n ní fọgànáísà yìí wọ́n ní ṣe ló ṣe voice note sí ẹnìkan wọ́n ló ṣe voice note sẹ́ni yẹn wọ́n wá sọ ọ́nù voice note yẹn pé Tọ́ba ti kúrò lọ́dọ̀ òun sì ó ti ń lọ ilé rẹ o kàn get ready kàn tètè lọ yìnbọn pa ẹ̀yin èèyàn wa ìgbà tó lọ́wọ́ wọn mú fọgànáísà yìí wọ́n ní wrong number ló lọ ṣe voice note yìí sí kàkà tí wọ́n wá fi delete yẹ ìgbà tó lọ́wọ́ wọn mú kò delete voice note yẹn wọ́n ní ló bá wá ṣẹ̀ṣẹ̀ ṣe voice note tuntun sí àwọn tó fẹ́ ṣe sí ìgbà tí kú Tọ́ba Àjàyà wá ṣẹlẹ̀ ẹni tí fọgànáísà yìí tó ṣe mistake send voice note sí òun ló wá gba àgọ́ ọlọ́pàá lọ tó wá ní ẹ̀yin ọlọ́pàá ẹnìkan wà tó jẹ́ fọgànáísà tó ṣe mistake send voice note sóhun. ẹ jẹ́ wá gbé yín débẹ̀ lórí nǹkan tí iléeṣẹ́ ìwé ìròyìn Punch kọ nígbà tí wọ́n ń kọ́ bọ̀ látòkè bí wọ́n sì lọ yìnbọn pa irúkú tó pa wọ́n wá débi ibi tí investigation dé dúró wọ́n ní speaking exclusively to sources close to slain Ajíbóyè wọ́n ní nígbà táwọn bá àwọn tó súnmọ́ Tọ́ba Àjàyà ìkòkò ajégunjẹran táwọn bá wọn sọ̀rọ̀ wọ́n ní Saturday Punch gather details that paint a picture of what happens to have been a coordinated plot wọ́n ní gbogbo tó ṣẹlẹ̀ sí Tọ́ba Àjàyà yìí àwọn kan ní pàdé àpò pọ̀ ní jókòó bíríkótó ní ẹjọ́ ọmọ bí wọ́n ṣe ràn lọ sọ́run alákejì ẹ máa bá mi ká lọ wọ́n ní our correspondent learnt that a bricklayer ẹ rí i pé ntí iléeṣẹ́ ìwé ìròyìn bá sì sọ òun láfẹ̀ẹ́ gbàgbọ́ àwọn ní bricklayer ló mú páàsì ẹ̀ lẹ̀ ẹ wá máa wo bricklayer tí wọ́n pè àṣẹ tó súnmọ́ ni tí wọ́n jọ sí kékeré ládùúgbò ilé ayé wọ́n ní identify simply as ọ̀kẹ́ wọ́n ní bricklayer yìí ọ̀kẹ́ ni ẹ máa ń pò kọ èyí ní Fádèyí náà ni òun náà wà who had previously worked for the slain 43 years old union secretary wọ́n ní pé ọ̀kẹ́ yìí ó ti ń bá Tọ́ba Àjàyà ṣiṣẹ́ tipẹ́tipẹ́ wọ́n tún sọ age ẹ̀yìn 43 years old ní wọ́n pe bàbá yìí tó jẹ́ bricklayer yìí wọ́n allegedly monitored his movement and passed information to the gunmen who ambushed and pinned him along Ikorodu road corridor wọ́n ní pé wọ́n ti sanwó fún ọ̀kẹ́ yìí pé kó máa sọ Tọ́ba Àjàyà kiri gbogbo ibi tí bá ti ń lọ èlò wọn san fún ẹjá ò bóyá Punch sọ ibi tí wàá ti ń sọ kiri ẹjá mọ̀ wò Punch sọ pé source close to deceased said Oke was someone Ajíbóyè trusted and employed for construction work wọ́n ní bí ó lè dé
ìkókó Ajégúnjẹ́ náà yìí Tọ́ba Àjàyà wọ́n lọ trust Ọ̀kẹ́ ìdèbí pé ó tún gbà kọ́mọ bóun ṣiṣẹ́ ní construction site òun níbi tí tó trust ẹ̀ dé ọlọ́gbára o. According to him èyí ẹni tí ń bá lè wúṣẹ́ ìwé ìròyìn Punch sọ̀rọ̀ tó súnmọ́ ẹni tí ṣẹlẹ̀ sí Ọ̀kẹ́ tracked his movement while feeding real-time information to those said to be waiting to strike. Wọ́n ní Ọ̀kẹ́ yìí olómú páàsì Tọ́ba Àjàyà lẹ̀ fáwọn tí wọ́n ti ń dúró láti wò pé bóyá yóò gbà bí kọjá. Ẹ rí i pé wọ́n sọ pé ẹ mọ̀ pé wọ́n ròyìn pé alágbára ọmọ ní Tọ́ba Àjàyà tí ò ṣe kìí ṣe ẹmú ẹgì ẹran bí ò rẹ̀ kọ́. Ṣùgbọ́n kí ni o bí bricklayer yìí wọ́n bó ṣe mú páàsì ẹ̀ lẹ̀ ó ti jẹ́ kó easy fún wọn. Ẹ jẹ́ á tún kà síwájú. Wọ́n ní on Sunday Tọ́ba came to see some elderly person and park outside. Sẹ́yìn pé ńgbà tó lọ sí Fádèyí níbi tí tó ti ṣe kékeré tí ń lọ sí ilé rẹ̀ náà ni wọ́n fi sònàdé. Tí túmọ̀ sí pé òun àtọ̀kẹ́ wọ́n jọ wà ládùúgbò ni. Ẹ wá já gbọ́ bó ṣe mú pàṣẹ ẹ̀ lẹ̀. Wọ́n nígbà tí Tọ́ba Àjàyà tó dúró tó fẹ́ kí àwọn àgbà àdúgbò pé àwọn tó ti rí tipẹ́. The informant took picture of the front and back of his vehicle. Wọ́n lọ kọ́kọ́ ya fọ́tò iwájú ó ya fọ́tò ẹ̀yìn mọ́tò rẹ̀ and sent them to people waiting on the expressway. Ọkàn ra forward picture ọkàn ra forward ẹ̀ sáwọn tó yẹ pé àwọn náà ti dúró wọ́n ti stand by síbẹ̀ pé bí Tọ́ba Àjàyà kọ́kọ́ kọjá káwọn kan sì táwọn fẹ́ sí. He also sent a voice note. Wọ́n ní lẹ́yìn ìgbà tó send a picture iwájú àtẹ̀yìn mọ́tò rẹ̀ kí wọ́n lè bá dá mọ́tò tí ń bọ̀ mọ́ kí wọ́n má bàa pa ẹni tí ọ̀yẹ́ wọn pa. Ó tún wá send a voice note pẹ̀lú picture to send. Kí ni voice note? Wọ́n ní that Tọ́ba was along with his driver. Wọ́n lọ sọ fún wọn pé Tọ́ba tí ń bọ̀ yìí o driver yìí náà tẹ̀lé I will soon come out. Wọ́n ní kò ní pẹ́ tí ó fi máa bọ̀. Tọ́ba came out and even gave him 5,000 naira. Tọ́ba lẹ́yìn ìgbà tó kí àwọn àgbààgbà àdúgbò tán ẹ mọ̀ náà ẹni tí ẹ̀ ti rí ti pẹ́ Ọ̀kẹ́ afáàná kíní gangan wọ́n ló tún fún un ní 5,000 naira pé kó fi bìsúà kó fi ṣe fine boy. Irú ẹni bẹ́ẹ̀ ló mú páàsì ẹ̀ lẹ̀ ẹ̀yin náà wò ẹ̀rí páyé le. Not knowing that he was there to monitor him. Òun ò sì mọ̀ pé dúdú tọ́kẹ̀ dúró alamí ló wá ṣe láti gbé information fáwọn tí wọ́n fẹ́ strike. Òun tún bùn 5,000 pé Ọ̀kẹ́ ọmọ ìyá mi afáàná gbó níṣẹ́. Òun kàn ra take picture iwájú mọ́tò ẹ̀ picture ẹ̀yìn mọ́tò ẹ̀ ó sì ra send voice note pé alpha ẹ wà dúró síbẹ̀ yẹn o ó ti ń bọ̀ mọ́ picture mọ́tò ẹ̀ ní òkìní kankan. Ẹja tún máa gbọ́n tí iléeṣẹ́ ọlọ́pàá gangan sọ tó gbé iléeṣẹ́ ọlọ́pàá ò tí ì sọ̀rọ̀ kankan ẹni tí Punch sọ àti tí nǹkan ti ń lọ níkànnì ayélujára. Wọ́n ní nígbà tí ó wà send ẹ̀ ọkọ̀ send ẹ̀ wrong person ibi tọ́lọ́run ti mú kó tó wá di pé ó send ẹ̀ sáwọn tó yẹ kó send ẹ̀ sí. Ẹ wo bí bá ṣe ń lọ lórí ọ̀rọ̀ kú Tọ́ba Àjàyà a máa já yín sí bó bá ṣe ń lọ.